gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà rí ẹ kú dédé àsìkò yìí. Tẹ́ bá ti ríṣẹ́ wa ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ bá wa like. Ọ̀rọ̀ lórí Portable sórí ẹ ti dàrú ni. Portable ṣé orí ẹ ó ti dàrú? Orí ẹ ó ti dàrú pátápátá. Ṣé tí ajá bá ń sínwín kò ní mọjú olówó ẹ̀? Ọjọ́ wo ló dé industry náà? Ọjọ́ wo ló wọ industry? Tí kì í bá ṣe pé ilé ayé tó bàjẹ́, àwọn orin òṣì tẹ́kọ̀ọ́ tẹ́ fi bàlújẹ́ tẹ́ fi bà gbogbo àwọn ọmọ kéékèèké jẹ́. Ó wá tún lọ tánsìn, ó ń lọ ta sí Saheed Òṣùpá. Sórí ẹ ti bàjẹ́ ni. Èló ló ní lọ́wọ́ náà? Ìgbà wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ orin tó bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ? Bẹ́ẹ̀ náà ló kọjá ìyẹ́ lórí gómìnà Ògùn State Dàpọ̀ ọmọ Abíọ́dún tí wọ́n rún ẹ kí wọ́n rún ẹ ju bọ́n ṣe rún ẹ yẹn lọ, tí gbogbo àwọn àgbáláyé tán bẹ̀bẹ̀ fún ẹ, wọ́n bẹ̀bẹ̀ fún ẹ, ó wá jáde ń fi ìwọ ò ṣe pariwo lásìkò tí Dàpọ̀ Abíọ́dún tí gọ́ọ̀mẹ̀ntì mú ẹ. Àwọn wèrè tó ń ṣoògùn fún ẹ wọn ò sọ fún ẹ ni. Tí Agílíntì ò bá kú èèyàn ò lè rí awọ ẹ fi ṣe gbẹ̀du. Agílíntì ò bá kú wọn ò lè fa awọ ẹ ṣe gbẹ̀du. So àwọn tó ń ṣoògùn fún ẹ wọn ò sọ fún ẹ wípé wọn ò sọ fún ẹ wípé oògùn gùn lọ títí ni. Ó wá ń sọ pé ẹnìkan gbé jàpá sí ikùn, ẹnìkan gbórin síkùn. Sórí ẹ ò pé mọ́ ni. Ìwọ tó lọ yá orin olórin, tó bá ń wo Yorùbá fíìmù dáadáa, tó bá ń wo sinimá, tó bá ń wo Yorùbá fíìmù, wọ́n máa ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ lo nǹkan nínú iṣẹ́ tá a ṣe yìí kó gba àṣẹ lọ́wọ́ ẹni tó ní. O ò gbàṣẹ lọ́wọ́ Saheed, ó ń yọ orin yẹn, ó fi ń jẹun. Ó wá ń sọ pé Pàṣọ ò ṣe gbá, Pàṣọ ò ṣe kìnnìkan ìkòkò bàbá aṣáṣùn. Orí ẹ ti bàjẹ́ o. Tó bá wù àbàjẹ́ tán ẹ máa ń sọ wípé ó nínú fùfù nìyẹn. O ò ṣe jánà mọ́ mọ́tò lẹ́nu. Ìwọ ò ṣe jánà mọ́ mọ́tò lẹ́nu kó sọ wípé wèrè nìyẹn. Ìgbà tí ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún tó mú ẹjọ́ kìíní àná, ṣé bó sọ pé o ní wèrè, pé wèrè nìyẹn, o gbàwé àárò, o gbàwé kìnnìkan, ò ń sọ kábàkàbà lẹ́nu. Jẹ́ kó rí ẹ pé Portable jẹ́ kí orí ẹ pé pẹ̀lú àwọn àgbàlagbà tó ìràwé ò bá fẹ́ wọ mi lójijì. Jẹ́ kí orí ẹ pé gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Portable tẹ́ ń jẹ lọ́dọ̀ ẹ bá sọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ torí ní tẹ́ ẹ máa jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n. Sórí yín ò pé mọ́ ni. Ẹ̀yin fámìlì Portable bó ṣe ṣe tó kọjá ìyẹn níwájú gọ́ọ̀mẹ̀ntì ń jò ní nìyẹn, tán da gbogbo ibi tó fowó ribiribi ṣe, tán dà á wó. Ó ti tún bẹ̀rẹ̀ o. Industry tó wà, ìjọ́ òun ló dé industry. Tí kì í bá ṣe wípé Ọlọ́run kàn fẹ́ débi wípé Ọlọ́run kàn gbé ẹ sókè, ó wá gòkè. Wọ́n á já ẹ wálẹ̀ torí ẹ ò bá pé. Ẹ bá wa share fídíò, ẹ bá wa comment, ẹ bá wa like ẹ. Afọlábí TV ṣàrà lójú ọ̀tá. Òṣùpá ẹ̀ ó kàn tóbi ni mo pé kún orin lọ́gbé síkùn ni pé ká máa yọ ká máa àṣejápalẹ̀ gbé síkùn ẹ láwọn aláìwèrè yòówé rẹ́pọ̀ lọ́wọ́ tèmi náà sáàmọ̀ wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ́ ti ṣe ní sáìdì tí ó dìde sí yẹn wèrè tí ọgọ́dọ̀ wèrè tó ń lo wèrè ó jì before IG ẹ sáwọn pé wèrè ọmọ eke yàtọ̀ sí wèrè àgbààgbà tí ó gbà ó máa dàgbà yá o wèrè tó ń lo bẹ́ǹsì wèrè tó ń lo ṣẹ́fúlẹ́ẹ̀tì fújì lẹ̀ kọ́ hip hop lèmi ń kọ́ o ẹ dà mí mọ́mọ́ tọ́ àbí ká yọ tí ń sọ́tọ̀ o ṣé ẹ máa dà mí mọ́mọ́ tọ́ àbí kí n yọ tí ń sọ́tọ̀ ẹ gbé Fàlàjì ọ̀gá ni Pàṣọ ṣé Pàṣọ kò yọ mí rí ó dà mí mọ́mọ́ tọ́ for life ọ̀gá wa bá gbà ní ọ̀gá ní bọ́dì ẹ ń ṣeré ẹ̀yin àtọkọ wa balẹ̀ jẹ́ Èkó láwà. Ẹgbẹ́ ẹ̀fẹ́ fi mí trend Saheed Òṣùpá sẹ́yìn gbọ́ bá ara wọn ní mí ni ọba àtàwọn ń gbẹ́kùn mi tó bá jẹ́ ẹ̀jẹ̀ dàpà lẹ́yìn gbé síkùn mo rò pórin ló ń bẹ níbẹ̀ ni ń gbé kájọ máa ṣe copyright kájọ máa yọ lọ bàbá àtọmọ tẹ́bà ti dà mí mọ́mọ́ tọ́ ẹyọ tí ń sọ́tọ̀ káyọ̀ tí ń sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ bá tiẹ̀ lọ má yọ bátìrì mi lọ ṣé gbọ́ did you hear me please Saheed Òṣùpá Pasuma ò ṣe bẹ́ẹ̀ bá ṣe ń yọ lọ́dọ̀ yín la yọ lọ́dọ̀ Pasuma mo yọ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Pasuma káàkiri wọn ò ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Balaji ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ ti fuck up 4+4 na fuck up ẹ ti fuck up jàre ẹ̀yin ta ní ká dá ìmọ̀ bàbà tọ́ sẹ́yìn ni dáàdì mi ni I don't know my surname yes na mi mọ dáàdì mi àwọn pé yín dáàdì nsìn. ẹ̀yin fáǹsì mi #1 the song I drop ijó ṣàkóṣàkó the title is not your title àwa lọmọ ṣàkóṣàkó wọn á nìyẹn tú òjú pé kórọ́ọ̀sì wà nù orin
bridge wà nù orin, hook wà nù orin, verse wà nù orin. Ẹ jọ ní just bridge. I only use èmi lọkùnrin mẹ́ta in that bridge. Then I don't use your beat. I'm in pain. Clay tẹ́fi ní kọ́ lọ yẹ orin mi tí mò ń dúró dowó ẹ̀. Ẹ wá ní kọ́ they should take it down. Ta ni distributor yín? Okay. Now my distributor now they tell me now say una don take that song down. Mo wá lọ wo orí Spotify mi. I check it myself. Mi ò rí orin. Ṣé ń bẹ́ ni? Àbí kọ́ bẹ́ẹ̀ yín? Tẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ o. A gbọ́dọ̀ máa ṣoríire lára yín o. So ìjàpá lẹ gbé síkùn kò kí ń ṣorin. Mo kàn rò pé ikùn aláyé. Ẹ bá ń sinmi iṣẹ́ ilé ayé yìí. Àwọn èèyàn ń fẹ́ kéèyàn ṣoríire jẹ́ sì ṣe. Success don dey enter your way. They go wan block your way but they no fit block my way. Ṣé ẹ rí this song ijó ṣàkúṣàkù ìdí àmọ́ 10 song tí mo fi yáwó ní last 2 years. Orin ẹ tún wà nù orin tí mo fi yáwó káà tún máa ń forin yáwó. Dey play ìjókòó síbẹ̀. Àwa ń fi orin tá a kọ a máa fi ń yáwó òun ni mo ṣe ń kọrin lójoojúmọ́ ìgbà tí mo gbọ́n. So náà ní ìta ló fẹ́ sọ padà. Inside 10 song tí mo fi yáwó. You say make dem take 1 song down. Ìyẹn ijó ṣàkúṣàkù. Now ta ló fẹ́ sọ gbèsè yẹn? Ẹ sọ̀rọ̀ music Spotify ẹ bá a dá sí ṣé kò sí lọ́yà ń bẹ̀ kò sí. Understand? Don't worry. I don't use your beat. Ẹ̀yin bá ń sinmi. Ẹ sọ fún àgbà tí ó bá gbà ó máa dàgbà yà. Àgbàlagbà tó ń ṣe lágbàlagbà tí wọn fẹ́ kí ọmọ inú wọn kọ́ jẹ wá ń fẹ́ yí kwánú. Àgbàlagbà tó ń ṣe lágbàlagbà tí ó fẹ́ kọ́mọ inú ẹ̀ jẹun bí ó bá jẹ́ kọ́mọ inú ẹ̀ jẹun ọmọ inú ẹ̀ yí kwánú ẹ̀ ní pẹ́ yí kwánú. Ta ló ní kéyó? Mo máa pe lọ́yà mo máa máa pàdé kóòtù o. Ta ni who is your distributor? Why did you remove my song? I only use bridge 4 line inside 100 bars in your bars. I only use 4 bars. Full song èmi ni mo write here. Èmi kan ẹjọ́ tí kò gbọ́ gangan. Ẹjọ́ lọ èmi lọkùnrin mẹ́ta yẹn mo kàn rọra yọ ni nínú pátá yẹn. Ṣé ẹ fẹ́ káwọn ọmọ kéékèèké kan máa fi ń ṣe motivation ni kan fi ń gòkè? Tó bá rí bẹ́ẹ̀ ẹjọ́ o. Gbogbo ẹ̀yin fáǹsì ṣe é gbọ́ owó tòwórò tí Portable ń sọ lẹ́nu. Àwọn kan dìde nú àwọn boys yẹn ń jò ní tí wọ́n ṣerun bíi Portable tí wọ́n ń kọrin bíi Portable. Ó discipline àwọn people yẹn ni. Àwọn boys yẹn ó láálí wọn ó nà wọn ó ṣe everything. Ìwọ ṣe dà wọ́n pọ̀ mọ́mọ́ tán. Àwọn Saheed Òṣùpá ó mọyì àwọn tó mọ̀wù wọn tí wọ́n dẹ̀ fi ń jẹun tó ń fòun yẹn jẹun dìsíndìsín. Ṣé wọ́n wá jẹ́ni tí ò dáa bẹ́ẹ̀ yẹn ni? Ó mọyì àwọn tó ti tara wọn dìde. Orí ẹ ti bàjẹ́ Portable. Tí o bá lọ ṣe àtúnṣe tó o bá lọ ṣe àtúnṣe o fẹ́ kíra àwọn ẹ wọlé ni ẹ rí wípé oògùn tó ń jẹ́ àṣẹ sì ń gun orí ẹ ni. Ẹ bá wa share ẹ bá wa comment ẹ bá wa like ẹ ní ṣe ẹsẹ̀ gbé gbogbo ẹ̀yin fans.